Bàbá mi ò já wèrè. Bẹ́ẹ̀ni. Awèrè àtàntì mi. Ṣé mo gbọ́dọ̀ mọ sá fọ́mọ ìyá mi ni? Máa jọra wa. Wọ́n fẹ́ pupa mo pupa. Wọ́n gbé àgbẹ̀ nínú òrùn ni. Sọrí àlàyé rẹ̀ etí èmi ń fẹ́ ká ṣe rè ṣẹ́ni náà wò rẹ̀. Àyìn nà kò sí nǹkan ẹni ná ìnà bàbá. Ó ṣe ní. Ṣé mo dájẹ́ ṣe fún mi ọmọkùnrin? Ẹ dákun bó lẹ́yìn ṣe jẹ́ sí ẹ̀hún ní ẹ̀gbọ́n. Ẹlẹ́ni ni mo yẹ ń ṣàánú mi nìkan bá mú débi torí apá mi ò ká. Ṣẹ́rí ẹ bá ń so ẹ bá mú wọlé ẹ mú gba báyìí ṣẹ́rí nǹkan bẹ tí ẹ rí kankan tí mo kàn mọ́lẹ̀. Ṣáàjà lọ. Ẹ̀yẹ ṣe mọ́ bẹ́ẹ̀ àwọn gẹ́gẹ́ ẹ̀yẹ mọ́tẹ́lẹ̀ lọ ìrà àtọ̀wò ya wèrè ìṣe wèrè. Èèfò orí rẹ̀ méjì kan. Sáàdá bá ń ṣe díẹ̀. Ọlọ́sà jẹ́ ń bá bàbá ńlé. Ẹ káàsán lé o. Bàbá wo. Ẹ̀yin wo. Àwa ní o. Ń bọ̀ wẹ́ dákun. Èyí ti ètò àlejò kan bí o. Àwọn tí mo sì ní bí mo bá ti ṣe. Ẹ mọ̀ rọra bàbá. Ẹ káàsán. Ẹ rọra. Bàbá ẹ ṣàti ẹ̀jẹ̀ kọ́kọ́ rí i. Ṣé wo ni ṣe sùúrù? Níbo lẹ́ ń lọ ẹ dákun? Ẹ mọ̀ bọ̀ bàbá. Ṣé. Bàbá ẹ ṣàánú mi. Mo ti rí ọmọ ìyá mi ni ọ̀rọ̀ rẹ̀ ò jágere mọ́ ni. A mọ̀ wíru ihò yóò mọ̀ wí. Kò yé mọ́. Èyí bẹ́ẹ̀ sì ṣe pé ṣé máa ń fa nǹkan ni. Kò yé mi bí kò fò ní sunlé kó mọ́ fọ̀ lásùnlé ni bàbá fẹ́ ṣàánú mi. Ó ti ya wèrè náà nù. Bàbá kí wàá láà ṣe sí báyìí. ń bọ̀ kí ló kọ rẹ̀? Kí ló kọ rẹ̀? Amúrù ni. Amúrù. 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 Ṣé bàbá bí o ṣé bẹ́ẹ̀ ti ń pè é mọ̀? Àpẹẹrẹ pé yóò gbádùn nù. Nǹkan kékeré ní í ṣe. Alátìwọ́nà. Bàbá mi ò já wèrè. Bẹ́ẹ̀ni. Awèrè àtàntì mi. Ṣé mo gbọ́dọ̀ mọ sá fọ́mọ ìyá mi ni? Máa jọra wa. Wọ́n fẹ́ pupa mo pupa. Wọ́n gbé àgbẹ̀ nínú òrùn ni. Sọrí àlàyé rẹ̀ etí èmi ń fẹ́ ká ṣe rè ṣẹ́ni náà wò rẹ̀. Àyìn nà kò sí nǹkan ẹni ná ìnà bàbá. Ó ṣe ní. Ṣé mo dájẹ́ ṣe fún mi ọmọkùnrin? Ẹ dákun bó lẹ́yìn ṣe jẹ́ sí ẹ̀hún ní ẹ̀gbọ́n. Ẹlẹ́ni ni mo yẹ ń ṣàánú mi nìkan bá mú débi torí apá mi ò ká. Ṣẹ́rí ẹ bá ń so ẹ bá mú wọlé ẹ mú gba báyìí ṣẹ́rí nǹkan bẹ tí ẹ rí kankan tí mo kàn mọ́lẹ̀. Ṣáàjà lọ. Ẹ̀yẹ ṣe mọ́ bẹ́ẹ̀ àwọn gẹ́gẹ́ ẹ̀yẹ mọ́tẹ́lẹ̀ lọ ìrà àtọ̀wò ya wèrè. Ìṣe wèrè. Tọ́lá mi ṣe wèrè sẹ́. Àsìpọ̀ lọ́dọ̀ ìyàwó ojúkẹ ìpájú kéré. Àbírú kí wà lélẹ̀ bàbá ẹ̀ ṣàánú mi. Kí lẹ ní iná? Ṣé ẹni kọ́lá kó tí àwọn wà ní? Bọ́mọ bá fẹ́ ya ọmọ ológo gbọ́n ti máa ń ṣe nù. Kọ́lọ́run sì wá ṣe pé ìlọ jìnnà. Bó ti wà nísìn ẹ jẹ́ ká kọ́kọ́ fi 250,000 bẹ̀rẹ̀. 250. Ní a fi bẹ̀rẹ̀ ṣe rí mo gbúrọ̀ ọkọ̀ ṣe ìpèsè kan lálẹ́ yìí bó ti wà ń. Ìpèsè arútú là á ṣe fún un. Tá a bá ṣe ìpèsè arútú ohun tí mo bá wá rí láàrin ọjọ́ kejì àmọ́ ní tó tún kù. Bàbá ẹrú ṣàdáyín lójú pé ara rẹ̀ ó yà ẹ ṣàánú mi. Ọ̀kan láwọn ni ẹ ṣàánú mi. Ara rẹ̀ ṣe rí so. Ẹ ṣeun. Ṣe rí so. Ẹ ṣeun Ọlọ́run ó dùn tẹ̀ yín náà. Ọlọ́run bá tún ti yín náà sí ẹ ṣeun. Ọlọ́run ó dùn tẹ̀ àyín náà sí à bẹ́ẹ̀ ga jù lọ. Mo yọ̀ǹda yín bá yín lọ́nà. Ẹ ṣeun o. Ọ̀dà yìí á sì mọ wèrè mú tí mo ní mọ lò wọ́n báyìí. Bàbá bó irú ọ̀rọ̀ wo lè tún wá ń sọ yẹn. Ẹ ṣe transfer sí òkè mi. Ṣẹ́yìn tó bá wá di ní bí ọ̀túnla ẹ̀tún wá torí wèrè gba kéèyàn máa bẹ̀ wọ́n wò ẹ sì máa gbé oúnjẹ dání o yóò jẹun bó ti wà ní ti bá kọ́ sí àgbo 70 ni. 70 80 94. Ṣẹ́yìn tó bá kọ́ mu àgbo nǹkan yóò máa jẹun
sọ́kọ yín náà ni. òun náà ni àwọn kan lè Fágbèmí Ògúnyẹmí. bàbá mo ti ṣe 300 sí yín. 300 ẹ tún ti ṣàlékún rẹ̀ ló yà. ṣàánú mi bàbá. ṣàánú mi. ó ti gbádùn. àti gbọ́ bí mo ṣe gbajúmọ̀ tó ìkan wá lọ́mọ ìyá mi. kò lè ṣe ẹ dákun. ẹ mọ̀ sí yọnu. kò ní bàjẹ́. tó bá dọ̀tún lẹ wá. ẹ̀sìn ìtumọ̀ rí yín. ọ̀dà ẹ ṣeun. ọ̀túnla ni ẹ wá ẹ sì pè mí. ọ̀dà ọlọ́mọ ṣàánú mi. ta ni mo lè pè tí ó bá ń gíjì ọmọ yìí. Ta ló wà ládùúgbò? Ṣé mo ya wèrè? Ó lè lọ bóbi lọ́wọ́ wọ́n ti sẹ́wọ́ rẹ̀. Kí ẹ̀rẹ̀ ló sọ fún mi pé ìsẹ́wọ́ rẹ̀. Kí lẹ ṣáàjì wọn? Kí ìsìnkọ́ lẹ ṣáàjì wọn? Kí ló kàn? Ẹ má kàn sí lẹ́jà. Ọ̀ lè lọ. Ẹ̀yin lẹ fi wèrè náà mọ gbọ́dọ̀ owó. Kí ilé jọ́ sá lọ bóbi lọ́wọ́. Sábà ṣe ọmọ tẹ̀sí. Kí ló dé? Ebi 250 lẹ́tà ìjà tí mi. Ó sì tọ́ 300. Ẹ ṣé àmì mo wá gbà. À ń yà mí. Sọ gbé tébù wá bí. Ṣé wàá mọ tí mo. Alákọ̀ọ́jọ́ wa sọ̀dá yín. Ẹgbẹ́ àǹtí òbí ìbá ṣe báwọn. Ó láhùn. Kankan láti gbó lọ́wọ́ mọ̀lẹ́bí. Àwọn burúkú ó wà ní ọwọ́ rẹ̀. Mo mọ̀ọ́mọ̀ ni. Mo fọ lọ́mọ yìí. Wàláì. Ìyá wèrè. Àlùkùránì ń gbọ́. Ìyá wèrè. Ẹ mà àlùkùránì wàláì ìyàwó ń gbọ́ ìyá wèrè. Ẹ bá ń tẹ́wọ́ mi. Kúrò lọ́jọ́ wá sí ibi wèrè báwọn. Mo wo fíìmù ni fíìmù Yorùbá ni. Ayé mi lọ́wọ́lé. Ọ̀rọ̀ wà lè lọlé. Kò ní lọlé. Ọ̀dùn bá gbowó ẹ lẹ́ẹ̀kejì. Jesus. Àṣẹ̀ṣẹ̀ wa mo bá ti kú owó bá wọn. Kí ló tọ́? Ilé ìṣègùn gbà yín nísìnyí àdìká sí tùtù lálẹ́ yìí. Àyín gbà mí lé ọkọ̀ ìkílẹ̀ tutù kílẹ̀ sí. Máa gbọ́ tí wọ́n bá ti délé lẹ́ẹ̀kejì tí wọ́n bá ti wá wù ọ́. Ìwọ náà ṣe díẹ̀ ó gbìyànjú pé ara rẹ̀ ò tí ì yá àmọ́ ti ń yá sí. Àwọn ẹ̀ṣẹ̀ wá bí mi. Ẹlẹ́kẹ̀ta bẹ̀rẹ̀ agbowó sí i. Èmi tó mú kẹ́ wá báyìí náà ó kẹ̀rẹ́ ẹni tí mo já wèrè sí dùnú láyé.